jọ farabalẹ̀ kó wo fídíò yìí dáadáa. Lọ́ndà profile ó ti rí ibi tó ti máa rí àwọn information ẹ̀ nìyẹn. tó bá tẹ team tẹ friend list wà á tẹ level 1 yẹn àwọn ni àwọn tí wọ́n mú wọlé wò èèyàn 526 mo mú wọlé 50 ló wà active tí wọ́n ń complain tiẹ̀ tó ti rí. tó bá padà tẹ direct referral bonus ibẹ̀ ló ti máa claim àwọn 50,000 tiẹ̀. tó bá tún wá sí direct referral end bonus ó ti yẹ tó bá ti mú èèyàn mẹ́ta wọlé ó níye tó máa gbà èèyàn márùn ó níye tó máa gbà èèyàn mẹ́wàá 20 bẹ́ẹ̀ yẹn ó níye tó máa gbà lọ títí tó gbọ́dọ̀ wà claim ní under team yẹn. Now tó bá tẹ 3 level rebate commission fílẹ̀ kó load gbogbo àwọn tó mú wọlé yẹn gbogbo iṣẹ́ tí wọ́n ń ṣe fún ẹ ibẹ̀ ló ti máa rí ibẹ̀ wà kàn tẹ claim top 1000 yẹn ibẹ̀ ló ti máa rí gbogbo iṣẹ́ tí wọ́n ṣe ó máa claim ẹ̀ lẹ́ẹ̀kan ṣo ìwọ máa wo iye tí tèmi claim ní ìsinyìí ìwọ wò ó ti rí 95 èèyàn 200,908 reward point rank reward bóyá ẹlòmíì ti wà ní diamond 2 diamond 3 kò mọ ibo òun máa click òun máa claim ó ti rí èmi ti ń lọ 5 diamond 5 but diamond 1 ibi tó ti máa rí tó ti máa claim ẹ nìyẹn diamond 2 nìyẹn ń sàlẹ̀ wà lọ claim gbogbo ẹ̀ diamond 1 2 3 depend on iye ránkì tó bá dé ó ti yẹ so tó bá ti wá kúrò ń bẹ̀ yẹn wà á lọ sí commission under wallet yẹn wà á lọ sí commission ó ti yẹ wòye tèmi ti make nínú Bittoken láì ṣe pé mo fowó sí o commission yìí lórí gbogbo àwọn èèyàn tó ń ra bóòtù ń gbà yẹn yes $154 ni mo ti make nínú ẹ̀ from àwọn èèyàn tó ń ra bóòtù ó ti yẹ yàtú fi yẹn lẹ̀ já lọ sórí stake ọ̀nà míì tèmi fi make owó ni mo fi wọ̀n ẹ́ yìí o ṣùgbọ́n orí ọ̀fẹ́ yìí ò sì fún ẹ̀yin tẹ̀sẹ̀ wọlé running stake ó ti rí 2,609 Bittoken wòye tó fún mi 81 Bittoken ló ti fún mi 5,000 Bittoken tí mo stake ó ti rí wòye tó fún mi 10,000 Bittoken tí mo stake wòye tó fún mi ó ti yẹ 7,189 Bittoken tí mo stake wòye tó fún mi jẹ́ kí n wá máa claim gbogbo ẹ̀ ní kọ̀ọ̀kan kó o lè rí jẹ́ kí n claim ẹ̀ pàrọ̀ mo tẹ̀ claim mo ti claim ẹ̀ nìyẹn o mo tún tẹ̀ claim 156 mo tẹ̀ claim 310 Bittoken mo tẹ̀ claim 39 point kìíní kan Bittoken mo ti claim gbogbo àwọn nǹkan tí mo wòye tí mo stake síbẹ̀ yẹn over 20,000 tó Bittoken ni o mo wá lọ sí èyí tó ti fún mi tí mo lè ta anytime òun ní 28,317 Bittoken ìwọ ò tí ì ní nǹkan kan pariwo o fẹ́ withdraw o fẹ́ jẹun tó o bá ṣe Bittoken ò ní jẹun èèlò ló ní tó fẹ́ ta oṣù yìí lásán òun nìyí o 1,155 last month nìkan òun ní 6,652 ṣé wọ́n ti ní yìí tó ń pariwo o fẹ́ ta èmi máa ń sọ owó oúnjẹ kọ́ lèmi ń wá owó tó máa la ìran mi òun ni mò ń wá mi ì mọ tiẹ̀ o.